Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ó. Orúkọ ti tèmi yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Adẹ̀kú bó ṣe ń lọ ẹ̀yin tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ bá mi rajà yín. Ẹ tún bá mi lọ sí Kẹ́mi Show, kẹ́ lọ wọ ọjà tá a polówó síbẹ̀. Oríṣiríṣi àwọn gáùn tá a fi léèsì tó jọjú gbèsè, àwọn léèsì gidi tá a fi rán fún yín. Àwọn òde ẹ̀ẹ́dẹ̀ mọ̀ bá a ṣe ránṣọ ya àgbówó le púpọ̀. Òye yín kò ká àgbówó le, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò ó. Ẹ wo lè tẹ́ bá fẹ́ ń bẹ̀. WhatsApp number mi 08022111530. A dẹ̀ ní àwọn jewelries, a ní àwọn Brazilian jewelries tó wà òkè gan. A ní àwọn tí ò wọ́n bí ó ní 50,000, 70,000, 130, 110 oríṣiríṣi. A dẹ̀ láwọn set jewelries tẹ́ pé kò wọ́n náà bí ó ní 15,000 tẹ̀lé wọ́n lọ sí party. A ní ó ní 25,000 tẹ̀lé wọ́n lọ sí party. Gbogbo ẹ̀ ló wà. Ẹ pè nọ́mbà mi. Dẹ́ ìwọ tí nǹkan ọmọkùnrin ò ṣe déédéé, tí ó ń ya ẹ̀jẹ̀, ẹ má dúró kí ìdí yín yọ òun ẹ̀yin tẹ́ ń ya ẹ̀jẹ̀ yẹn. Tí ìdí èèyàn bá ti lè yọ àti wọlé, ó máa ní agbára púpọ̀, ó máa ń já òògùn. Ìdí nìyẹn tí ẹ fi ní dúró kí tó bá ti ń ya ẹ̀jẹ̀ yẹn, tí ẹ fi ní dúró kó yọ. Ẹ lè tè pé Kẹ́mi Bùkọ́lá, a ní àgbo confam, àgúnmu tẹ́pẹ́ máa lò tẹ́pẹ́ dẹ̀ máa stop. Ẹ̀jẹ̀ yẹn ẹ̀ ní ìyá mọ́. Ẹ̀jẹ̀ yẹn ẹ̀ ní ìyá mọ́. Àwọn akọ̀jẹ̀díjẹ̀dí ni a ní. Gbogbo ara ń ro ẹni, ara ń yún ẹni, ara ń ta ẹni. Àwọn àgbẹ̀ nǹkan tó bá ti ń ṣe yẹn ṣáà pé nọ́mbà mi. Agbára Ọlọ́run máa kà lágbára Ọlọ́run. Ewé àtegbò ó ń ṣiṣẹ́. Ọlọ́run ṣe ewé àtegbò fún wa ni ká máa fi wọra wa sọ, ó dẹ̀ ń ṣiṣẹ́. So ẹ pé nọ́mbà mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èní ò pọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ. Kí tó máa kọ́kọ́ lọ, mo kọ́kọ́ sọ̀rọ̀ pẹ̀ǹtì. Ṣé ẹni tá a bá wà láyé ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Torí ọjọ́ kan tá a máa kú, ẹ jẹ́ ká máa hùwà re. Ẹ wo bàbá tó kú ní Ògbómọ̀ṣọ́ yìí, Àlàó Àkàlà. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń fi taratara ń sun ẹkún. Àwọn èèyàn ń sun ẹkún. Ẹ ti mọ̀ pé bàbá yẹn dá nílùú ẹ̀. Púpọ̀ náà àwọn olóṣèlú kan wà tẹ́ pé wọn ò tiẹ̀ tí kúrò láyé ọjọ́ tó bá gbọ́ pé ó kú. Gbogbo Nàìjíríà náà ti máa gbélù tó máa jó kiri, inú wọn máa dùn, wọn á ní ẹni bí lọ. Ẹ̀yin olóṣèlú tó kù sáyé, ẹ fi ti bàbá Àlàó Àkàlà ẹ fi ṣe àríkọ́gbọ́n o. Àti nínú àwọn olóṣèlú ẹgbẹ́ yín náà tó kú, a mọ nǹkan tó ń sọ lẹ́yìn wọn. Lóòótọ́ àwọn èèyàn lè sunkún bẹ́ẹ̀ àwọn fámìlì ẹ̀, but bàbá yìí àwọn kó yẹ pé gbogbo ìlú yẹn ló ń sun ẹkún. Àti arúgbó o, àti àwọn tí wọn ò pé o, àwọn arọ o, àwọn abarapá o, gbogbo wọn náà ń sunkún bàbá yìí. Gbogbo wọn ni wọ́n mọ̀ pé èèyàn lọ torí ó jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà wà láyé. Ó jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà èèyàn ni wọ́n. Èèyàn kọ́ tiẹ̀ sọ́nu wọn pé báwọn ṣe jẹ́ ẹni tí ẹ pé kò lè rìn tẹ́pá arọ ni wọ́n yìí. Ipò ó mú àwọn ọmọ àwọn èèyàn. Orí mi dẹ̀ wú nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa bàbá yẹn. Orí mi ó wú. Inú mi dẹ̀ dùn mọ́ pé ṣé níwájú tí bàbá yẹn kọjú sí ó ti dáa. Ṣé bí ọ̀run ṣe máa rí ayé yìí láti ń gba ìdájọ́. Téèyàn bá ti kú tó wá pé èèyàn bíi 10, téèyàn 4 ti sọ pé bàbá yẹn èèyàn burúkú mà ní. Téèyàn 6 sọ pé bàbá yẹn èèyàn dáadáa ni. Ẹ ti gbà pé ìwọ ẹ̀ dáa ni. Púpọ̀ náà àwọn ọmọ ìlú yẹn náà mọ̀ pé wọ́n ní aláàánú àwọn ni. Wọ́n ní kò kóyún àwọn kéré. Kò ń ṣe àwọn olóṣèlú kan tẹ́ pé ò lè wọlé wọn. Ò lè wọlé wọn. Wàá ti máa ráwọn security lóríṣiríṣi. Ìgbéraga ti dé tó bá ti wà nùpọ̀ ẹ̀ tí bàbá yẹn ò rí bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run tí ẹ kù, ẹ fi eléyìí ṣàríkọ́gbọ́n o, ẹ lọ yí ìwà yín padà. Kì í ṣe àwọn olóṣèlú nìkan mo tiẹ̀ ń bá wí. Èèyàn míì wọ́n tẹ́ pé kò tiẹ̀ ń ṣe olóṣèlú gan. Tó yẹ pé Ọlọ́run kọ̀ tiẹ̀ kojú sí ṣe olóore. Ìgbéraga yà á dé. Gbogbo àwọn tó jẹ́ lọ sí skul gan máa wò wọ́n pé tó bá pè gání kí wọ́n pè òun fún. Ìgbéraga máa dé tó bá ti di pọ́n ní owó díẹ̀ lọ́wọ́. Ẹ má dẹ̀ jẹ́ ká ìkan náà ní gbogbo wa. Ìwọ tó lówó, ẹni tí ò lówó á wúlò fún ẹ níbi kan àbí méjì. Torí bẹ́ẹ̀ ló ṣe dára kí a máa ṣègbéraga sí ara wa. Ẹ fi ti bàbá Àlàó Àkàlà ẹ fi ṣe àríkọ́gbọ́n. Ẹ lọ yíwà yín padà. Kì í ṣe olóṣèlú nìkan ni mo ń bá wí o. Ìwọ tó ń ṣe olóṣèlú, ìwọ tó ń ṣe olóṣèlú, ẹ fi ti bàbá Àlàó Àkàlà ẹ fi ṣe àríkọ́gbọ́n. Lágbára Ọlọ́run, ẹ̀yin bàbá náà kò ní bàjẹ́. Iwájú tó dẹ̀ kọjú sí kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí lágbára Ọlọ́run. Òkú bàbá náà Ọlọ́run ní ṣe ní àkúfà nídìílé wọn nílùú yìí ní Nàìjíríà lápapọ̀. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ ní ọ̀rọ̀ Ìyá Ìbejì. Ọ̀rọ̀ Ìyá Ìbejì ọ̀rọ̀ ọlọ́gbọ́n.
ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló máa ń jẹ́ ìkan náà, ọ̀rọ̀ òmùgọ̀ ló máa ń tàsé o. Nígbà tí mo jáde tí mo sọ̀rọ̀ Jókòtadé, mo sọ lọ́jọ́ ẹ̀, mo ní kò yẹ kó jẹ́ pé Ìyá Ìbejì ló máa fi ṣe pé ìwà tí Jókòtadé wù sí òun, pé kì í ṣe ti Ìyá Ìbejì ló yẹ kó fi sọ pé òkè o òun náà máa ṣe tòun padà. Inú mi dẹ̀ wá dùn lénìí. Ẹ wo ṣáàtì tí Dọ́kàsì tó ṣe lénìí. Ṣé ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ṣé ní gbogbo àwọn tó ń ṣe tó wà online tó ń sọ̀rọ̀, ṣé rí lady tí wọ́n pè ní Dọ́kàsì yẹn, ó jẹ́ ọmọ tí Ọlọ́run fún ní ọgbọ́n gan, tó dẹ̀ ní ó jẹ́ ọmọ tó máa ń ru àròjinlẹ̀. Tẹ́ ẹ bá wo ṣáàtì tó ṣe lénìí, mo gbé fún ọmọ ni, ó dẹ̀ ní ọpọlọ. Ṣáàtì tó ṣe lénìí, ẹ rí pé kò ó fi pé òun àti Jókòtadé ọ̀tá ni wọ́n o, Jókòtadé wọ́n ń búra wọn o. Ẹ rí pé ó gbé ti ọ̀rọ̀ Jókòtadé, ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ó sọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n èyí tẹ́ wà náà láì irọ́ ni ẹ̀ nírò bẹ́ẹ̀. Ipa ẹni tó ń bá yín jà yẹn kókú, òun ni aago tẹ́ máa ń lù. Ẹ wo ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ọmọ kékeré, òun ló fẹ́ kéré jù láàrin yín ní online ní Facebook tẹ́ wà yẹn. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí ọmọ yẹn sọ, ẹ wo ọ̀rọ̀ olóye tí Dọ́kàsì ọmọ Adéyínká sọ. Tó bá yẹ ẹ ní Èṣù of London, ẹ̀yin gbogbo lè ṣù ọmọ ẹ gangan lọ́lọ́gbọ́n àárín yín, torí pé ó gbọ́ ju gbogbo yín lọ, Ọlọ́run bá ń gbọ́. Kò jáde pé torí pé wọn Jókòtadé jà kó lọ pé ẹ lọ pa, ẹ mú lọ, ẹ lọ tì mọ́lé. Ó ro ti ọmọ tí àwọn Ìbejì tí tó wà nínú ọ̀rọ̀ yẹn, ó rí pé kóun má ro ti Jókòtadé, kóun ro tàwọn ọmọ yẹn. Ẹ̀yin ò ní ṣe bẹ́ẹ̀. Tóyìn Adégbìtẹ́, ṣé mi sọ fún ẹ lọ́jọ́ sí? Tóyìn Adégbìtẹ́, ṣé mi sọ fún ẹ ní ọjọ́ sí pé nǹkan tó ń fà yìí kò yẹ kó rí bẹ́ẹ̀? Kó tó bá tẹ máa ṣe nǹkan tí Jókòtadé ṣe kó fẹ́ ṣe padà. Mo ní inú mi dẹ̀ wá dùn pé bí Dọ́kàsì ṣe wá pé kò wá jiyàn. Inú mi kàn ti ẹ̀dùn, ó sòótọ́ wípé lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí pé òun náà ò láìkí ẹ. Ó hùwà bí amọ láàrin yẹn ní Tóyìn Adégbìtẹ́, ó hùwà bí amọ láàrin yẹn. Ó ní inú òun ò dùn. Ó mọ̀ pé òun ti ṣe mistake lórí ọ̀rọ̀ yẹn. Àwọn mi àyàn kí ló sá àyè, ó lè máa bá Dọ́kàsì jà wá pé àwọn ọkọ olórí ìbùkún kan ni. Àwọn kí ló sá má bá mi sọ mọ́ kíníkan ìgbà tó ń ṣe ṣé òun rí ìgbà tó ṣe títí ẹni bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní lóòótọ́ ni. Irú àwọn Yorùbá ilé mi ni mo máa nífẹ̀ẹ́ sí. Nígbà ọ̀rọ̀ yẹn tó bá yẹ pé ó bá ọmọ yẹn jiyàn ni wọ́n lè bẹ̀rẹ̀ ìjà níbẹ̀ yẹn kí wọ́n á di pé ìjà máa di ìjà gboro. Ṣùgbọ́n òun náà tó wá lu ọpọlọ àgbàlagbà láàrin yẹn. Ẹ wo ìbéèrè tí ọmọ yẹn béèrè yẹn Dọ́kàsì, ẹ wo ìdáhùn tí Tóyìn Adégbìtẹ́ fún. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn dẹ̀ yanjú, ṣe ká ṣe máa ṣe fúnra wa nìyẹn. Ọjọ́ mélòó fẹ́ lò láyé tẹ́ fẹ́ máa bára yín jà. Ẹ ń jà lẹ́ni ní ìsọ ọmọ yín àtọmọ Tóyìn àtọmọ Jókòtadé wọ́n lè fẹ́ra wọn lọ́la. Tí wọn ọ̀dẹ̀ bí ẹbí kankan nu yín tó máa pé ẹ má fẹ́ra yín, àwọn máa pé ẹ ti gbélé ayé tiwa la fẹ́ gbé, àbẹ́ẹ̀ tí ìrú ẹ̀ rí. Ṣé èèyàn tí níbi tí òbí àtòbí kan máa jà táwọn ọmọdé máa sọ pé láyé ẹ ń jà ẹ̀yin nìyẹn, èmi àtọkọ mi, èmi àtìyàwó mi afẹ́fẹ́ ra wa nísìnyí, ẹ máa jàjà yín lọ, tí ìrú ẹ̀ rí ṣá. So ọ̀rọ̀ nǹkan tẹ́ ń ṣe yìí ó yẹ kẹ́ ẹ lọ fi òpin sí ìjà orí burúkú tẹ́ ń jà lé online. Ó ṣe nǹkan fún mi náà fẹ́ dá padà, ó ṣe nǹkan fún mi náà máa ṣe tèmi padà. Ẹ lọ stop ẹ̀, òun ló fẹ́ fa wàhálà ẹ̀ nísìnyí. Mo fẹ́ lọ́run bẹ̀ yẹn jẹ́ ká máa gbàdúrà fún àwọn Ìbejì kíkọ́ máa ṣe àwọn Ìbejì yẹn. Tí nǹkan bá ṣe wọ́n, ariwo àwọn tí wọ́n fa ọ̀rọ̀ yìí dé police station náà máa pa wọ́n pariwo Tóyìn Adégbìtẹ́, wọ́n á pariwo Jókòtadé, wọ́n á pariwo Sọ́jí ọlọ́gbọgbọrọ, wọ́n á pariwo ọlọ́wọ́ síbí. Wúmà yẹn tó dàgbà tí ò dánú, èmi ò mọ mi mọ nǹkan tó máa ń ṣe obìnrin yẹn tí bó ṣe rí yẹn kó tiẹ̀ máa wo bó ṣe rí, á kàn máa ṣe yẹn, á máa sọ̀rọ̀ ẹ̀yin àti ìtòkò tó sọ̀rọ̀ wá wo rẹ pé kí tó sọ̀rọ̀ níbi bọ́ọ̀lù mo ṣe rí ná. Wúmà yóò kí á kàn máa sọ̀rọ̀ nǹkan tí ó yẹ kó dá sí àgbàlagbà tó yẹ kó jẹ́ pé gbogbo ló máa bá wọn parí ìjà. Ẹ̀yin gbogbo lẹ ń dá iná sí ọ̀rọ̀ yìí, ìyẹn ọlọ́wọ́ síbí òun náà ló ń lọ ó ń bọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà láì, kò yẹ kí ó rí ẹ bá fẹ́ bára ìjà, kò yẹ kẹ́ ẹ fi tọmọ sí. Ó kéde ìsìn wọ́n ní wọ́n gbára ọ̀rọ̀ lọ, bàbá Ìbejì náà ní ìsìn wọ́n ní ẹni tó máa jìyà sí nǹkan kò ní fi ọwọ́ ẹ̀ sẹ́nu. Bàbá Ìbejì á wá kábàámọ̀ tí ò kéré nílé ayé àpè lórí ọ̀rọ̀ yìí.
tí ò bá ṣe pé bàbá ìbejì jẹ́ olè olójúkòkòrò wọn bíà ó fẹ́ wò pé òun gbọ́n òun wise èèyàn gbowó fún ẹ láì ṣe pé owó bàbá ńlá kù ẹ ni wọ́n gbà fún ẹ èèyàn ra gbé fóònù tuntun fún ẹ ó gbé fún ìyàwó ẹ ó tún fẹ́ 500,000 wà ní báǹkì kí ó tó wá rí èèyàn kan tó wá pè ẹ́ pé ẹ ó lè máa lọ́mọbìnrin ẹ̀ ó yẹ kó sọ pé ẹ fi í lẹ̀ kó dẹ̀ gbowó ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ kẹ́dẹ̀ yanjú ọ̀rọ̀ ìgbẹ́niwọ̀n náà wá ń jà ló wá lọ ń gbọ́rọ̀ lẹ́wà lọ ní tó yà dégbìtẹ́ tó ń pè ẹ́ tó interview ẹ̀ tó yà dégbìtẹ́ mo ti ń sọ mọ́ lẹ́dí yẹn ó ò ní ìdí gbogbo eléyìí ó ò ní ìdí ẹ̀ ìjà tẹ́ ń jà sí ayé ní ìsinmi gbogbo wa ń rí tẹ́ ń jà tẹ́ ń búra yín báwo la ṣe fẹ́ mọ̀ pé ẹ̀ tí morúkọ ara yín lọ sílẹ̀ babaláwo tó mi irú ìjà báyìí rí o ò pa mí lọ́mọ téèyàn kan gbà mí lọ́kọ gan tó gbà mí lọ́kọ gan mi ò lè bínú mi ò kò tí ò tó kàn mí o ò pa mí lọ́mọ kan tó lè dùn mí jù láyé nìyẹn ṣé gbogbo kan tó wá kù tó bá ṣe fún mi èmi á wò ó pé èèyàn ni èèyàn máa jẹ́ ẹ ti go too far jù lórí ọ̀rọ̀ yìí ẹ ti mú ọ̀rọ̀ yìí kókókókókó kí ló wà láyé ọ̀rọ̀ yìí ní ìrè mo ti sọ nínú ṣáàtì mi tó lọ mọ́ níbi lè dá tó yà lẹ́bi tẹ́lẹ̀ bí jù torí nǹkan tí wọn ò bá pè yín sí gbogbo yín náà ni kì í ṣe jókòó tadé o ìgbà tí gébú gbogbo wa náà là ń sọ pé tó yà lẹ́bi tẹ́ ó jẹ́wọ́ géjú gbogbo gébú asọ amẹnukúrò bẹ̀ débi pé jókòó tadé ó lọ gbé gébú ó wá interview ẹ̀ tó bá jẹ́ mi náà à ń dùn mí ṣùgbọ́n tó jẹ́ mi ni Tóyìn máa ń wò ó pé torí àwọn ìbejì yẹn ibòmíì ni máa ti ṣe tèmi fún gbogbo ilẹ̀ ní lọ́wọ́ gbogbo yín pátá lẹ ní lọ́wọ́ àtọkùn inú yín tó jẹ́ Sọjí ọlọ́gbọgbọrọ èmi ò rí ibi tọkùnrin ti ráyè Sọjí ọlọ́gbọ ó ráyè ojú ò ló fẹ́ bọ́ nínú rìkíṣì ojú ò ló fẹ́ bọ́ nínú ilé wọ́n dẹ̀ fún àwọn ìkan ní 200,000 fún kínní ṣé tí dókítà bá lọ ṣẹ̀wọ̀n ní ìsìn kí ló fẹ́ ṣe kí ló fẹ́ dà fún yín ṣé ó máa jẹ́ kẹ́ ẹ kúrò níbi tẹ́ ẹ wà ní àbá jẹ́ kí owó tẹ́ ń rí láyé yín á jẹ́ kó tún dọ́bù àbá jẹ́ kí ọmọ tẹ́ ẹ bí gan tún pọ̀ àbá jẹ́ kí oríire yín tún pọ̀ sí. nǹkan tí n bá ń ṣe tí ò bá jẹ́ kí n ní owó lọ́wọ́ tó jẹ́ kí ayọ̀ mi kún èmi ò ní ṣe o Ọlọ́run bá ń gbọ́ mi ní ṣe tó èmi lè wà ní online kí wọ́n máa waste time mi for nothing nǹkan tó máa yọwó fún mi lèmi máa ń ṣe mi ò lè tó ẹjọ́ àtòdànù kí n máa rojọ́ ṣáṣá ókè ní ìsìn ẹ bá ti wá dáràn yẹn tán ẹ wá sọ̀rọ̀ náà ẹ máa bẹ̀bẹ̀ fowó mo rí lẹ́dí kan tó ń bẹ̀bẹ̀ owó fún Jókòtadé fún kíni Jókòtadé ti ṣiṣẹ́ náà Jókòtadé ó ń tajà èèlò náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ní police station èèlò náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àwọn kan níbi tó lẹ́dí ẹ ti ń gbowó àwọn kan ní bẹ́gì ní lóòótọ́ ṣé tí Jókòtadé ò bá sí lọ́ọ̀nláì ṣé gbogbo wa ta ń sọ̀rọ̀ lọ́ọ̀nláì bí èmi ní sí mi ní pọ́blẹ́mù rí lágbà tí mo ti wà lọ́ọ̀nláì ṣé mi ní pọ́blẹ́mù rí àbá àtàjọ wà lọ́ọ̀nláì ọjọ́ mo fẹ́ àbúrò mi Arẹwà tó máa lo bèbí yẹn ọjọ́ tó ń gan nírú ọ̀rọ̀ báyìí ní gbogbo kọlá àwòrán wa máa ń sọ síta àbátàwà Nàìjíríà ní time tó rírú ọ̀rọ̀ yìí ó mọ ètò ná ṣé wá sọ online kó wá sọ fún yín àwọn tó súnmọ́ ló sọ fún pé àǹtí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí mi ó báyìí ni mo máa ná o kò wá sí online wá sọ kí ló dé tẹ́ pé ẹ̀ lójú tì nǹkan bá ti ṣẹlẹ̀ ti gbọ́ àkáǹtì nọ́mbà ẹ̀yin tẹ́ wà online mo máa sọ fún yín sẹ́ ànímùgùn nìyí gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà tẹ́ ń fún olówó eléyìí tí Jókòtadé ṣe kò yẹ kẹ́ ẹ fún ní 60 kó lè fi kọ́gbọ́n tó bá lọ yọwọ́ nínú owó ọjà ẹ̀ á mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ díẹ̀ tí wọ́n bá gbọ́ wá sọ online tó bá ti lè sọ̀rọ̀ ẹ máa wọ́ọ̀ṣì mi ẹ̀yin tẹ̀mítẹ̀ ń wò mí tí bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀kan máa já mi kúrò níbẹ̀ ni torí ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ náà bọ́dọ̀ bá ti wá ṣiṣẹ́ àdìfúnyàn ẹ ṣe lọ́jọ́ kìíní ẹ ṣe lọ́jọ́ kejì ẹ lè ṣe lẹ́ẹ̀mẹ́fà ọ̀rọ̀ ti gébí ẹ̀dá pọ̀ ń sọ ọ́rẹ́ ẹ̀kọ́ tó mẹ́nu kúrò ní ọ̀rọ̀ yóò tó ìgbà mẹ́nu kúrò èmi gan náà mo sọ sí náà bọ́dọ̀ ẹ wá jókòó tó ọ̀rọ̀ yẹn ìwọ òun náà ó fọlọ́pàá halẹ̀ mọ́ ń gbà yẹn náà tẹ́ bá gbàgbé kò sí nǹkan tó jọ ọ̀rẹ́ mi nu gbogbo wọn bọ́dọ̀ ó tọ̀rọ̀ ní ká má sọ ọ̀hún ọ̀rọ̀ wá délẹ̀ tán ní ìsìn ẹ máa tọrọ owó fún kí ló ń tọrọ owó fún ó ti ṣiṣẹ́ náà ó ti ní ṣọ́ọ̀bù náà ó jẹ́ kó múnú owó ọjà ẹ̀ kó fi bọ́ bùkátà ẹ̀ àwọn ìyá àbèjì bàbá àbèjì tó ti mọ̀lé yẹn ṣé òun náà ṣọ́ owó sí àwa tọrọ owó ọ̀hún náà fámìlì ẹ̀ náà máa wówó fún náà ẹ jẹ́ kí òun náà kó wówó kó fi bíìlì rẹ̀ sọ ọjọ́ míì á lè mọ̀ pé ọjà tó ń wá tà òun ló máa fèsì
káàtì wá gbọ́ pé ó ṣoore fún Ìyá Ìbejì, oore tó ṣe yẹn fún Ìyá Ìbejì tó fi fi sùn yẹn ọmọ ẹ máa jẹ oore yẹn lọ́jọ́ iwájú, òun gan náà mi dẹ̀ máa jẹ́. Ṣùgbọ́n pé kí èèyàn ní small problem tẹ́ máa sọ̀rọ̀ náà máa tọrọ owó, kì í ṣe Jókòó Tadé nìkan ló wà online. àìmọye tó wà online táwọn náà níṣòro, ó dìyàn mélòó tó wá sọ̀rọ̀ láì wá tọrọ owó, ẹ stop ẹ̀. ẹ má jẹ́ kí ọmọ àfidẹ́dẹ́dẹ́ rí yín lára. Nàìjíríà náà ò burú débi pé kọ́ wá máa 200,000 kọ́ máa pátá ó náwó kò lè lọ́jú 50,000. lọ́yà òun náà fẹ́ gbà ṣé kówó wọn jẹ ni, ṣùgbọ́n wọ́n sì wà owó yẹn sì wà ní àkáǹtì wọn. lọ́yà gan tó fẹ́ gbó gan nígbà tó rí lọ́yà ò burú, kì í ṣe pé ó jẹ́ olè wọn, àwọn kan ní 3 million. owó tí Jókòó Tadé gbà ó pọ̀ jù fún mi rò kó lè ju 800,000 lọ. 500,000 ṣẹ̀ sì wà ní àkáǹtì cash. So kí lẹ wá nídìí lọ́yà fún, kí lẹ wá ń gbé àkáǹtì nọ́mbà síta fún. ẹ wo ẹ jẹ́ ká máa wo kọ́ká tó ṣe, ẹ jẹ́ ká máa lójú tì tó bá tẹ̀ di ìṣẹ́jú kan. ẹ jẹ́ ká máa ní ojú tì, ẹ jẹ́ ká máa tijú, ẹ má jẹ́ ká máa sọ lẹ́nu. èmi ẹgbẹ́ àkáǹtì síta ó ti tó ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́rin lórí pé ń lọ sí police station. kó tó bá dẹ̀ ń ṣe tó mọ̀ pé ó mú ẹ lọ sí police station tó pọ́n àwọn èèyàn ń náwó fún ẹ̀yẹn pé wọ́n ń gbọ́ àkáǹtì lẹ̀, ìwọ òun ló máa mójútó tó máa stop. ọ̀rọ̀ tí tó bá ti sọ kò sí gbogbo ọ̀rọ̀ tí gbogbo à ń dá sí, ọ̀rọ̀ tí ò kàn wá náà ni. ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa jókòó sórí ọ̀rọ̀ lọ́rọ̀. ẹ bá ti sọ̀rọ̀ yẹn ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀méjì ẹ dákẹ́. nínú iṣẹ́ àtẹ̀ náà mo tún gbọ́ tí lédi yẹn sọ pé torí pé ó wà Nàìjíríà ni, èmi tí mo wà bí Nàìjíríà mo wà, àbúrò mi arẹwà Nàìjíríà ló wà. gbọ́ àwọn tó wà Nàìjíríà tá ń ṣe ètò àpọ̀, ó di nínú wa tó ń gbé lọ sí police station. eléyìí tó lè gbé lọ sí police station á yanjú ẹ̀, kò lè sẹ́ni tó gbá lọ online. ó di nínú wa tó ń gbé lọ sí police station tó ń wá sọ̀ online wá tọrọ owó fún, ẹ dárúkọ èèyàn méjì. tí yóò bá ti mọ̀ wọn rẹ̀ nílé ayé èèyàn á máa tẹ́ kiri ni. Jókòó Tadé tó bá ti jáde mọ̀ wọn rẹ̀, oore tí máa ṣe tí mo ò ní ọpẹ́ èmi ò ní ṣe é. mo sọ fún pé èmi àwọn tó máa bá mi àǹtí ara wọn ò yá kí bá ń gbé èmi ọmọ lọ́ni búà, èmi ò ń gbowó òṣì, èmi ò jẹ́ kí nǹkan wọnú sí mi lára, mi ì ní owó ò lè wọnú sí mi lára láyé wọn bí ẹrẹ tó mi ní kọjá àyè mi lọ́dọ̀ ẹ̀. tó mo ti mọ̀ pé ó bá bá wọn ṣo, ó bá ti gbowó yẹn fún wọn lójú tí wọ́n báyìí ó ti lówó ni ó ti kó wọn jẹ ni wọ́n mórè. ọjọ́ tí ó gbowó yẹn mo jáde mo ní ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ẹnu owó ṣáàtì, ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Ìyá Ìbejì tó ń ṣojú fòròfòrò yìí eléyìí bí mo ṣe wò yìí gbogbo kan tó ń sọ ọ̀nà jẹ́ kó bọ́ sí òótọ́, ṣé kò ṣẹlẹ̀ ń sìn. gbogbo ọ̀rọ̀ tó pamọ́ kọ ẹ̀ àtẹlẹ́ ìtọ́kọ ẹ̀ ṣe, ó tún lọ sọ pé ó ní Jókòó Tadé ló ṣe. ẹ jẹ́ ká lọ mọ̀ nǹkan tá à ń ṣe. Jókòó Tadé àti Tóyìn Adégbìtẹ́ ẹ̀ ń ṣe ọ̀tá ara yín. ẹ lè jẹ́ kí Facebook wá ba ayé yín jẹ́ kẹ́ ní ìṣẹ́ ẹ̀kọ́ gbọ́mọ yín ṣépè. mo jáde ní mo ní kí ló dé tẹ́ ń gbọ́mọ yín ṣépè. eléyìí ó yẹ kí ẹ jẹ́ kí òpin dé sí ìjà yín, kẹ́ ẹ parí ọdún tuntun la wà yìí. ẹ parí ìjà yín, bẹ́ẹ̀ bá ti ẹ parí ẹ̀ kí Jókòó Tadé máa ṣe tiẹ̀, kí Tóyìn Adégbìtẹ́ náà máa ṣe ti tiẹ̀. kí ẹ nǹkan tó bá tẹ bá mọ̀ pé ó yẹ kẹ́ ẹ sọ lọ́run láì wá sọ̀rọ̀ náà kẹ́ wá sọ ọ́, kẹ́ ẹ dẹ̀ já mi kúrò ńbẹ̀. ẹ wo ẹ má jẹ́ kí n pa ọ́ tọ̀, kì í ṣe pé gbogbo wa káà bí èmi ò èèyàn tẹ̀mí jẹ́, kì í ṣe gbogbo wa ni kò mèsì ọ̀rọ̀, kì í ṣe gbogbo wa ni òde ọmọ ọ̀tá ni mí, ọmọ Mùṣín ni mí, ọmọ Láránsì ni mí, ọmọ Èkó ni mí, ọmọ kìnnìkan ni mí, tẹ́ ń fọ́ǹbù yẹn kò sẹ́ni tí ò ní wèrè. ṣùgbọ́n nǹkan tó máa tàyàn lábùkù tó máa mú àbùkù bá lé ayé èèyàn, kẹ́pọ̀ ọmọ èèyàn gan bá ń wo lọ́jọ́ iwájú gan á máa wò pé irú ìyàwó lélẹ̀, ẹ jẹ́ ká jìnnà sí i. nǹkan tó bá ti ṣe tó àti mọ̀ pé ó ti fẹ́ máa kọjá kíní, ẹ jáwọ́ kúrò bẹ́ẹ̀. tó ń pè èèyàn kan lẹ́ ń tẹ̀lé tó jẹ́ kẹ́ ẹ máa jà kiri online, irú èèyàn báyẹn ẹ cut it off. ẹni tí ò bá yàn sanwó sùn ọmọ, kí lè èèyàn bá máa tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ lókè mọ́ ń gbèjà lágbájá, ó dẹ̀ ń bá àwọn èèyàn jà, ó dẹ̀ ń ba kàríà ẹ jẹ́, ó ń ba kàrí àwọn ọmọ ẹ jẹ́. ẹ jẹ́ ká jìnnà sí 2022 la wà yìí o. tó bá wù ìkẹ́ gbọ́ Tóyìn Adégbìtẹ́ àti ẹ yanjú gbogbo problem tó wà láàrin yín. ẹ má máa gbà ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ nígbàgbọ́ ọtí. ẹ jẹ́ wá lọ kún fún àdúrà kí ìkọ̀kọ̀ má ṣe àwọn ìbejì. tó ti kọ̀kọ̀ bá ṣe àwọn ìbejì, àwọn ayé á fa àwọn ẹni tó kọ́ máa fà wọ́n á kọ́ fa sọjọ́ lọ́gbọ̀gbọ̀rọ̀, wọ́n á fa ọlọ́wọ́ síbí, wọ́n á fa Tóyìn Adégbìtẹ́, wọ́n á fa Jókòó Tadé. wọn ò tẹ̀lé fi bẹ́ẹ̀ gan fa Jókòó Tadé gan, àwọn èèyàn gan tí wá ní fà á
tó ẹ̀yin tí mo dárúkọ yìí torí àwọn èèyàn á lọ wò ó pé láti bẹ̀rẹ̀ Ìjókòó Tadé fẹ́ ràn àwọn ọmọ yìí lọ́wọ́ ni kò ní pé ẹ̀yin á gbọ́rọ̀ jù wá gbọ́rọ̀ yẹn jù. mo lè ti fẹ́ sọ fún yín lady tó ń pè ní ọlọ́wọ́ ṣíbí yẹn kí ni problem woman yẹn màmá tó yẹ kó máa bá àwọn èèyàn ṣètò ọ̀rọ̀ ó kúrò nílé ó lọ sí pàǹtí ó lọ ń ya fọ́tò àwọn èèyàn kí ni problem yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe wàhálà gbogbo ilẹ̀ bímọ ẹ lọ stop rédèrèdè náà online. ọlọ́wọ́ ṣíbí yóò tiẹ̀ mọ̀ wọn rẹ̀ rárá máa yẹn tí woman yẹn ti bá ń wò báyìí máa kọ̀ máa rẹ́rìn ni. woman yẹn kò mọ̀ wọn rẹ̀ rárá kò mọ̀ wọn rẹ̀ rárá bó ṣe rí yẹn á kàn tiẹ̀ máa ọ̀rọ̀ mi tó bá ń sọ gbà mí wá wò pé kí ló dé láì ṣe ìkókó láì ṣe nígbà tó fi rí ẹlẹ́ tó lọ sí pàǹtí tó lọ ń ya fọ́tò àwọn èèyàn pé kán lè sọ pé kínní torí kí lè fẹ́ gbà nù wàhálà tó bá ti Ìjókòó Tadé mọ́lé ṣé kò ní jáde ni ṣé kò lè kú síbi àwọn ọlọ́pàá gan wọn ò lè tìyàn mọ́lé kọjá 24 hours lọ after 24 hours wọ́n gbọ́dọ̀ sílẹ̀ so kí lẹ wá ń gbé pọ́n tí ẹ wá pọ́n jẹ̀bẹ̀ láti sà ẹ lọ stop ẹ lọ stop ṣé ẹ rí ẹni tó nọ́gbọ́n jù ní àárín ní online dọ́kàsì ni 2022 mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ lọ mọ ọmọ ẹni tẹ́ ń ṣe ẹ lọ jáwọ́ lápọ̀n tí ò yọ ẹ lọ gbé mi lákaná ẹ lọ kọjú mọ́ ọjà tí ẹ ń tà ẹni tó bá ń tajà ló ẹ kọjú mọ́ ẹni tó bá dẹ̀ tajà nǹkan tó bá sọ̀rọ̀ tó bá sọ lọ́rùn láì ẹ kọjú mọ́ Ọlọ́run ò ní jẹ́ ká ẹrù ẹlẹ́rù ayé ò ní dì mọ́ wa lórí o àbámọ̀ kí n má ṣe léyìí kò ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa torí tí ọmọ tí kò bá lọ ṣe àwọn ìbejì àbámọ̀ àgbẹ̀yìn ọ̀rọ̀ yìí àbámọ̀ ni nǹkan tá ń rò kò dẹ̀ ní bẹ́lẹ̀ tá àrò jẹ́ nǹkan tá ń rò kò ní bẹ́lẹ̀ tá àrò jẹ́ o lágbára Ọlọ́run wa máa búyọ o ilé àtọ̀nà gbogbo ò ní dàrú o àbámọ̀ ká máa sọ̀rọ̀ láì wá máa sọ̀rọ̀ kò ní kan sẹ́mi àti yín o ògùn adẹ̀ máa tún búyọ lẹ́ẹ̀kan sí àní fojú sunkún ọmọ ilé ayé wa máa dá ó máa dùn ẹ jẹ́ ká stop gbogbo wàhálà yìí ẹ jẹ́ ká stop ẹ̀ Ìjókòó Tadé ta jẹ tó yà lẹ́gbìtẹ́ ta nǹkan tó wá ṣe náà láì sọ àwọn ọ̀rọ̀ pọ̀ níta ní ẹlẹ́tẹ̀ ò lè sọ ẹ gbàgbé ìjà yẹn ti jẹ́ látọjú ọdún mélòó ni ẹ jẹ́ kí gbogbo ẹ̀ àmọ́ kan tó náà fi lè ṣe báwo náà fẹ́ kí ìjà yẹn stop ni mo bẹ̀ yín mo forí àwọn ọmọ yín bẹ̀ yín ẹ lọ stop ẹ̀ ìjà òdọ́là orúkọ ló ń sọ ni mo mọ̀rọ̀ sọ kò sí ẹni tàbí ní ayé tí ò mọ̀rọ̀ ènìyàn mi wọ̀ tẹ́ pé kó bomi sí lẹ́nu bẹ́ẹ̀ bá o bá ṣe á sọ̀rọ̀ tó o bá ṣe á sọ̀rọ̀ òun ló dín fún pé kò sí ẹni tí abiláyé tí òun náà ò ní lè sọ̀rọ̀ káàtì ẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó máa pọ̀ jù nígbà gbogbo ni á dáa fún yín o ẹ̀yin tèmi ẹ bá mi lọ sí kẹ́ńbì ẹ bá mi lọ wo aṣọ tá a polówó síbẹ̀ lágbára Ọlọ́run ògo wa máa tún búyọ jọ́ìsì wà lóríṣiríṣi ẹ bá ti pè mí ní sí WhatsApp number mi 08022111530 ẹ bá ti lè mẹ́sẹ̀gì mi gbogbo nǹkan àti tọ̀bá oríṣiríṣi ló wà oríṣiríṣi tọ̀bá ló wà so aṣọ ẹ bá ti tẹ̀sí ní WhatsApp gbogbo nǹkan tẹ bá nídìí ẹ̀ máa send ẹ̀ sí padà so ẹ̀ẹ́dẹ̀ rí ẹ ṣé mo dúpẹ́ o ó dàárọ̀.